káàsán ẹ káalẹ́ ẹ kúrọ̀lẹ́ gbòbí tẹ́ ẹ bá ti ń gbọ́ mi lénìí kókó inú ìwé ìròyìn tìlú Amẹ́ríkà mo gbédè o orúkọ mi ò pé méjì Ọ̀túnba kò gbèrègbè mò ń jẹ́ ó yá. eléyìí mo fi wọlé láàárọ̀ yìí tí mo fi wọlé bẹ́ẹ̀ ni òun la máa fi sẹ́lẹ̀ńkẹ́jọ Dallas ń bí làwọn wà tá a ti ń pèdè kókó inú ìwé ìròyìn wọn á máa pè mí lọ́túnba kò gbèrègbè àwọn kan á tún máa pè mí ń bá ìròyìn kókó inú ìwé ìròyìn tìlú Amẹ́ríkà rèé o. ìjà ló dé lórí dòwe láfíàwé láwàní. ìjà ló dé lórí dòwe láfíàwé láwàní. kówókówó ojú tí roko àràbọ̀ wọ́n mọ́ ojú tí wọ́n ẹ̀kọ́ pé kó yín máa dùn wọ́n láfíàwé láwàní. ẹ̀kọ́ pé kó yín máa dùn wọ́n láfíàwé láwàní. ta ló ń kọrin yìí ṣe é mọ̀ mi ò ní dárúkọ ẹ̀ tí n máa fi parí ètò pátápátá ta ló ń kọ ṣé ẹ̀mẹ́ tó ń kọrin yìí ṣé ẹ̀ ń fi ilé ẹ̀. afẹ́rúwájú àgẹ̀dẹ̀kú fọmọrọ́pò orí burúkú kì í ṣe tàwa láfíàwé láwàní. orí burúkú kì í ṣe tàwa láfíàwé láwàní. ìjà ló dé lórí dòwe láfíàwé. ṣé ẹ ti gbọ́ ìní ọjọ́ kẹrìnlá oṣù kejìlá ọdún 2021 ẹ wò ó ayọ̀ là á já sí fún wa ẹjẹ́ asáré wọnú ẹ̀ lọ ọjọ́ òṣè musolókun. ǹjẹ́ ẹ ti gbọ́ pé ó ṣeé ṣe kí owó ilé owó omi owó iná kó wọ́n sí nílùú Amẹ́ríkà látọdún tó ń bọ̀ lọ. láàárọ̀ yìí la gbọ́ tó yọ sí wa gòǹgò nínú ìwé Fox News ìlú Amẹ́ríkà níbi tí àwọn tí wọ́n mọ̀ nípa ètò ìṣúnáwó àti èrò owó lórílẹ̀‐èdè Amẹ́ríkà ń sọ pé ẹ wò bá a ṣe ń bá lọ yìí ọ̀rọ̀ owó tá a lè pè ní ìṣúnáwó Amẹ́ríkà tó mẹ́hẹ̀ lọ yìí àfàìmọ̀ kówó ilé máa wọ́n owó náà owó omi gbogbo nǹkan ló máa wọ́n gógó látọdún tó ń bọ̀ lọ pàápàá jùlọ láti bí oṣù kẹta ọdún tó ń bọ̀ ẹ gbáradì nǹkan máa hán gógó nílùú Amẹ́ríkà Fox ló sọ bẹ́ẹ̀. Gómìnà ìpínlẹ̀ New York sọ wípé ọmọ ọdún 5 sí 11 gbọ́dọ̀ fi ẹ̀rí hàn bó ti gba abẹ́rẹ́ COVID-19 bí bẹ́ẹ̀ kọ́ kíni láàárọ̀ ìlàtúkà nínú ìwé news ìwé títí CNN níbi tí gómìnà ìpínlẹ̀ New York ń tẹnumọ́ pé ọmọ ọdún 5 sọmọ ọdún 11 gbọ́dọ̀ fi ẹ̀rí hàn bó ti gba abẹ́rẹ́ COVID-19 bí bẹ́ẹ̀ kọ́ wọn ní jẹ́ kó lọ patí ìta gbangba ìyẹn túmọ̀ sí gbogbo patí tó máa ṣe lópin ọdún yìí ìyẹn ti kérésì ìyẹn tọdún tuntun tó máa ṣe ràn ìkiri wọn á máa lọ mọ́ọ̀lù wọn á máa lọ kánífà pé ayé ò ní yọ o àfi tó bá lè fi ìwé pélébé hàn pé o ti gba abẹ́rẹ́ COVID-19 níbo là ń bọ̀rọ̀ yìí lọ́gán. ǹjẹ́ ti gbọ́ wípé làásìgbò gbọ́nmi sí omi òtó hílàhí ló wà láàrin Kamala ìyẹn Harris Kamala àtàwọn òṣìṣẹ́. láàárọ̀ yìí la tún kà nínú ìwé Fox News ìlú Amẹ́ríkà wípé Harris Kamala ìyẹn gbákejì grandpa Joe Biden wàhálà ń ṣẹlẹ̀ láàrin wọn àtàwọn ọmọọṣẹ́ ẹ̀ kódà láàárọ̀ yìí la gbọ́ pé ìkan lára àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ àgbà tó jẹ́ olùdámọ̀ràn Simon Sanders ó lóun fẹ́ fiṣẹ́lẹ̀ láàárọ̀ yìí kí ló fà á wọ́n ní làásìgbò gbọ́nmi sómi òtó tó wà láàrin àwọn òṣìṣẹ́ wọ́n lẹ́nu Harris Kamala ò ká wọn o wàhálà ti bẹ́ sílẹ̀ wọ́n ti ń fiṣẹ́ sílẹ̀ ńkọ̀ọ̀kan ẹ̀ẹ́dẹ̀ ní ká fobìnrin ká fi ṣòro orílẹ̀-èdè kò sí tí ó lè ṣẹlẹ̀ láàrin àwọn ọkùnrin gan ìjà ń bẹ́ sílẹ̀ ẹ jẹ́ àtẹ̀síwájú a máa ṣe ìwádìí ń dábàá rí bí àjẹkẹ́ gbọ́. àní ta ló ń kọrin yìí ṣe ń gbádùn ẹ̀ ta ló ń kọ. ẹlẹ́wọ̀n kan padà lọ sọ́dọ̀ ọlọ́pàá nílùú Kentucky láàárọ̀ yìí la tún kà á nínú ìwé Fox News tó wá gba ọ̀dọ̀ Google News kọjá wá sọ́dọ̀ tiwa
níbi tá a ti láàrin pé ẹlẹ́wọ̀n kan ó padà lọ káwọ́ sókè lọ́dọ̀ ọlọ́pàá lẹ́yìn tí tònédò ìyẹn àrágbámúgbámú ìjì tó ṣẹlẹ̀ níjẹta ó fọ́ gbogbo ilé ẹ̀wọ̀n àti gbogbo ibi táwọn èèyàn wà ní túbú orí mà ló kó ẹlẹ́wọ̀n yìí yọ ó kàn farapa ni àwọn ẹlẹgbẹ́ mi kú ṣùgbọ́n òun padà wá ní ibo mo fẹ́ sá lọ ibi ẹjẹ́ ń parí ẹ̀wọ̀n mi kí n tó lọlé ó padà ó wá fara ẹ̀ sọ́dọ̀ ọlọ́pàá pé lóòótọ́ àrágbámúgbámú ìjì fọ́ túbú o àwọn èèyàn kú àwọn èèyàn ṣègbè àwọn kan sá lọ àmọ́ èmi rèé o mo padà wá ìmọ̀ tí n fẹ́ sọ sí. ẹ múra o ọ̀gá àgbà pátápátá mojú ẹ̀rọ kọ̀ǹpútà àti àwọn tó máa ń háàkì fóònù ló sọ láàárọ̀ yìí ní ìjọba grandpa Joe Biden ó ní àwọn kan ní China wọ́n máa bẹ̀rẹ̀ sí ní worí fóònù orí kọ̀ǹpútà wa láti kùtùfẹ̀rẹ̀ ha ìparí ọdún yìí àti kùtùfẹ̀rẹ̀ ha ìbẹ̀rẹ̀ ọdún tó ń bọ̀ wọ́n ní wọ́n ti ṣetán o kódà wọ́n láwọn ti ń rí àpẹẹrẹ wọn ní àwọn orí kọ̀ǹpútà ìjọba àwọn ọmọ tó fẹ́ dá lára o àmọ́ á gba àwọn tó bí ọ̀sẹ̀ mẹ́ta káwọn tó lè kẹ́kùn wọn káwọn tó lè ṣẹ́wọ́ wọn kù àmọ́ kọ́tọ́ kí ọ̀sẹ̀ mẹ́ta yẹn tó ń kọ́ wọ́n á ti rún o rẹ̀rẹ̀ àti rún tó bá rí bẹ́ẹ̀ wọ́n ní ẹ fura wọ́n máa tọwọ́ bọ fóònù yín láti China àwọn hákà ni o ayé ò ní háàkì wa o ẹ ṣàmì kẹ́ gbé tó ẹ̀mí. bẹ́ẹ̀ nìkan bá sẹ́ǹdì kan sórí fóònù yín tẹ́ ẹ mọ bó ṣe jẹ́ ẹ má kílìkì ẹ má tẹ̀ ẹ má ṣí fídíò lásán lẹ máa pè é rọ́ ni o wọ́n fi wo orí fóònù yín nìyẹn tọ́rọ́ kọ́bọ̀ tẹ́ ẹ tọ́jú sínú báǹkì náà bá tún fà á. ẹ jẹ́ ń bọ́ sórílẹ̀-èdè Nàìjíríà orílẹ̀-èdè tó dáa jù ń gbogbo àgbáyé orílẹ̀-èdè tó dángájá orílẹ̀-èdè tó sẹ́lẹ̀ńkẹ́jọ orílẹ̀-èdè tó tíyan. orílẹ̀-èdè Buhari orílẹ̀-èdè Ọbásanjọ́ orílẹ̀-èdè tó dáa jù orílẹ̀-èdè Tinubu. wọ́n ti bẹ̀rẹ̀ jẹ́jọ́ fún Fẹ́mi Fani-Káyọ̀dé láàárọ̀ yìí inú ibo láti kà á PM News láti rí láàárọ̀ yìí pé Fẹ́mi Fani-Káyọ̀dé ó tún dé fìlà ó lọ sí ilé ẹjọ́ àwọn EFCC wọ́n ti bẹ̀rẹ̀ ẹjọ́ pẹ̀lú ẹ̀ láàárọ̀ yìí kódà ẹjọ́ tí wọ́n kà sí lọ́rùn ó fẹ́ẹ̀ tó ẹ̀sùn 12 èyí tó ga jù ń bẹ̀ ni àwọn ẹ̀sùn ìyíwèé owó ìyíwèé ọlọ́pàá kódà àwọn ló tún yíwèé dókítà nígbà kan tó lára wọn ò yá gbogbo ẹ̀ pátá wọ́n ní ayédèrú ìwé ní gbogbo ẹ̀ ọlọ́run jẹ́ ó bọ́ ń bẹ̀ bí ó dẹ̀ bọ́ ń bẹ̀ ohun ojú wa lójú rí Fẹ́mi Fani-Káyọ̀dé ti bẹ̀rẹ̀ ìjẹ́jọ́ EFCC ló gbé lọ. eléyìí tí n fẹ́ kàyé á kan àwọn kan omi inú òde àtomi inú pàápàá àtomi inú ìta. ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé gbogbo sàtífíkẹ́tẹ̀ ń gbà ní Ìkòyí Magistrate Court wọ́n ní gbogbo ẹ̀ pátá pé gbogbo ẹ̀ ló lòdì sófin. gbogbo àwọn tó ń sopọ̀ n'Ìkòyí wọ́n ní ìsokúso náà so. gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣègbéyàwó n'Ìkòyí wọ́n ní ẹ ṣègbéyàwó tó mójú ná. ọ̀gá àgbà pátápátá tá a lè pè ní adájọ́ àgbà jùlọ ní Ìkòyí m'Àbújá náà lòun náà tún sọ láàárọ̀ yìí orúkọ ẹ̀ ń jẹ́ Justice Osiago ó ní ó lòdì sí òfin kí ilé ẹjọ́ ìjọba àpapọ̀ ìyẹn Federal High Court kó máa sòyàn pọ̀ wọ́n ní kò sí tó jọ pé àwọn Magistrate Court pẹ́pẹ́ẹ̀pẹ́ ló yẹ kán máa ṣe ìsopọ̀ bí wàhálà bá wá ṣẹlẹ̀ ló yẹ kán lọ sí Federal High Court tó wà n'Ìkòyí pé ó lòdì sófin o kódà certificate tó ń fún yín wọ́n ní kò bójúmu àwọn tó ti wá gbà nǹkan tó yẹ pé bọ́ọ̀dé Ìkòyí wọn ṣe wedding kí lẹ fẹ́ kán ṣe sí. Naija for show ẹnìkan ló tún ẹ̀ṣẹ̀ rí yẹn ní òfin ó yà bẹ jáde. adélébọ̀ tó ń wọ́kọ̀ kò ìmẹ̀ ọkọ mà wọ́n lóde kò ìmẹ̀ ọkọ mà wọ́n lóde. ọkọ wọn lóde o pàápàá jùlọ àwa responsible husband báyìí ọkọ wọn lóde ẹ ń bá rí tiẹ̀ kó gbà mú dáadáa kó lọ mọ́ kó dì mọ́ kó tiẹun kó má bàa bọ́ lọ́wọ́ ẹ̀
gómìnà kan gba 60 billion naira lápò ìjọba ìpínlẹ̀ tiẹ̀ sínú àpò ara ẹ̀. Wàhálà dé. Láàárọ̀ yìí la kà á nínú ìwé The Nation tìlú Amẹ́ríkà níbi tí ọ̀gá EFCC lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní ìjẹ́jẹ́ mọ̀ pé gómìnà kan tóun ò tí ì fẹ́ dárúkọ ẹ̀ àṣírí ti tú nínú ìwádìí wípé ó gba 60 billion naira lápò ìpínlẹ̀ láàrin ọdún 6. Ó ní gómìnà yìí ṣì wà lórí oyè o àmọ́ àsìkò ẹ̀sìn ẹ̀ ti tó, òjò ẹ̀sìn ẹ̀ ti fẹ́ rọ̀. Ó ní ojúgbà òun ti fún gómìnà náà 60 billion naira bó ti ń gbà lápò ìjọba ìpínlẹ̀ ló ń kó sínú àpò ẹ̀. Àwa ti ganu sílẹ̀ o, bá a bá ṣe ń rí la máa kà jáde. Ètí ohun tìjú gbà ni. Wọ́n lọ kọ́ wọn lóde ayápọ̀ ó yantira. Ǹjẹ́ ẹ tún kélé yìí tí n bá ka eléyìí ẹ má bínú o, tí n bá kà á ẹ má ronú, ibi tá a bára wa nìyẹn. Ọ̀gá àgbàlagbà fáwọn sínétọ̀ ní sínétọ̀ orílẹ̀-èdè Nàìjíríà yẹn sínétọ̀ Lawan ló sọ ó ní pé kí ni èló là ń gbà tẹ́ ń pariwo. Ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ Buhari tó fowó kówó wa, owó tá à ń gbà tẹ́lẹ̀ ò mà tó yà mọ́ iye tá à ń gbà ń sè náà èló náà ní owó ìlú náà ni a fi ń ṣèlú ni o. Owó oṣù sínétọ̀ kọ̀ọ̀kan ti di 52 million naira lọ́dún. Tàwọn House of Rep ìyẹn lọ́dún ti di 32 million naira. Kẹ́ ẹ wá pín divided by 12 lóṣooṣù èló ló jẹ́. Ẹ wá ní kó má para wọn láti di sínétọ̀. Ẹ wá ní kó má dá wàhálà lẹ̀. Ẹ wá ní kó má pín rẹsì, kó má pín gàrí, kó má búra láti débẹ̀ lórí owó yìí láìgbé láì fàkàkàn jókòó ká máa sọ̀rọ̀ 52 million naira lọ́dún. Èmi náà ń wárú ẹ̀ o, owó ọ̀fẹ́ ni. Olúwa o, ṣé ẹ mọ̀ pé mi ò tí ì dárúkọ ẹni tó kọrin tí mò ń kọ látàárọ̀? Ẹ jẹ́ n wá bẹ kí n lọ bòmí ìbóyè ẹ máa já sí tí n bá gbadú wọlé. Bàbá Jẹ́mílà. Nàìjíríà gbé Dubai ní gan-an. Nàìjíríà mú Dubai ṣeré. Ìbàrìbà. Kò sẹ́ni tó lè parí ìjà wa o. Amẹ́ríkà ló sọ Amẹ́ríkà kọ́ o, Nàìjíríà ló sọ bẹ́ẹ̀ fún Dubai. Ẹ jẹ́ n tuntun gbé orin yẹn ló wọlé sí mi lára. Bàbá Jẹ́mílà. Kò sẹ́ni tó máa parí ìjà wa, Nàìjíríà ló sọ bẹ́ẹ̀ fún Dubai. Ó lé ẹ̀yin ẹ ní kí ọkọ̀ òfurufú yín kankan máa wọ Nàìjíríà fún bí ọdún kan, ẹ wá lẹ̀ parí ìjà lẹ́yìn ń padà bọ̀. Àwa náà gbé yín gan ni lọ́sẹ̀ tó kọjá tá a láti parí ìjà pé kí gbogbo ọkọ̀ òfurufú Emirates kó máa wọ Nàìjíríà mọ́. Irọ́ ni o, a ti fàwé yẹn ya. Ọkọ̀ òfurufú kankan pàápàá jùlọ Emirates ti Dubai kò gbọ́dọ̀ wọ Nàìjíríà lọ́wọ́ tá a wà yìí. Ọ̀rọ̀ jáde Àṣẹ́gun mínísítà fún aviation ló sọ bẹ́ẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ra tíkẹ́ẹ̀tì Dubai tẹ́ ẹ fẹ́ lọ ṣọdún kérésì ń bẹ̀ ẹ má bínú o, ọlọ́kadà ní kẹ́ ẹ gùn. Bá a ti ń parí kókó inú ìwé ìròyìn tìlú Amẹ́ríkà ti Nàìjà lè nẹ́jẹ̀ ń fi léyìí parí. Ẹ̀yin ti Nàìjà wọ́n ní ẹ fọkàn balẹ̀. Àwọn àjọ tó wà níṣàkóso bẹntiró wọ́n ní wọ́n ti ń gbìyànjú pé wọ́n máa da ọ̀pọ̀lọpọ̀ gáàsì jáde kẹ́ ẹ lè rí gáàsì fi ṣọdún. Wọ́n ní ẹ fọkàn balẹ̀ wípé owó gáàsì máa lọlẹ̀ táwọn bá ti ṣí gáàsì jáde. Mi kọ́ mo sọ bẹ́ẹ̀ o, àwọn tó wà níṣàkóso bẹntiró NNPC ló sọ bẹ́ẹ̀. Lánàá mo sọ fún yín pé yín tẹ́ wà l'Atlanta tẹ́ ẹ bá fẹ́ raṣọ tẹ́ ẹ fẹ́ ra bàtà tó wá all the way from Nigeria àti Africa yín original tí kì í ṣe tọmọ Igbo. Dr. Ellen Paul ó ti ṣí store ẹ̀ sílẹ̀ o, ó ṣí store tuntun. Ṣé ẹ mọ Ellen Paul Tatafo ọmọ àti tó máa ń sọ bí ọmọdé Tatafo yẹn rántí ẹ̀ Dr. Ellen Paul ni dókítà original ni o, PhD ni bàbá ní ó ṣí ṣọ́ọ̀bù tuntun sí Atlanta. Ẹ̀yin tí wà l'Atlanta ẹ yọ síbẹ̀ kẹ́ ẹ ra nǹkan lọ́wọ́ ẹ̀ kẹ́ ẹ ya fọ́tò pẹ̀lú ẹ̀ fún ara ẹ̀ ló wà ń bẹ̀ o. Ó ní bẹ́ẹ̀ ni mi mú ní ṣọ́ọ̀bù mi, èmi ní sì máa ṣí fúnra mi. Ó gbàyàn síṣẹ́ àwọn ẹ lọ síbẹ̀ kẹ́ ẹ gbóríyìn fún kẹ́ ẹ dẹ̀ rajà.